gbàgbé ẹ̀yin náà bóyá ẹ ti gbàgbé òun ló máa ń lead ẹni tó ṣe bímọ òun ló máa ń lead wọn wá sọ́dọ̀ Esabod bá ń ṣe show fún wa all because ó fẹ́ káwọn ọmọ yẹn gbé ọ̀tá àwọn yẹn náà dẹ̀ mọ̀ kankan gbà ẹ̀rọ náà wá ń rẹ́rìn Esabod máa bú ọkọ mi mo dẹ̀ gbọ́ mo dání Esabod máa bú ọkọ mi Esabod máa bú àwọn yẹn náà rẹ́rìn gbà yẹn àmọ́ gbà táwọn yẹn náà bímọ ń sìn kí ló sọ ó ní bàbá ọmọ wọn dà ó ti pre-plan tí Gistlover bá fẹ́ bá títí ẹ jẹ́ á gbé ẹ lọ ṣẹni tí ó ṣẹ it takes ẹni tó ní ọkàn mímọ́ bíi tèmi tó máa wọ pé ìgbà ẹ̀mọ́ ni tó bá jẹ́ pé àwọn ni nígbà tí mo bímọ tí mo marry tó bá jẹ́ pé àwọn lèmi lọ rẹ́rìn àwọn náà máa lọ àtàkì ọmọ tó bímọ yẹn sìn kí ló dé tí mo ṣe máa ṣe bẹ́ẹ̀ kí ló dé tí mo ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló dé ìyẹn ti lọ àná nìyẹn nígbà ìmọ̀ nìyẹn tó bá jẹ́ àwọn ni wọ́n ti wá ra pítì wọ́n ti ní ẹ nígbà tí Lizzy bímọ ọwọ́ náà rẹ́rìn nígbà tẹ́sàbọ̀dù ń bu àwọn náà fẹ́ rẹ́rìn ṣé dandan ni kó lọ kó àwọn ọmọ ọlọ́mọ wá rẹ́rìn lọ́dọ̀ Esabod ṣé dandan ni ó kó wọn wá rẹ́rìn nígbà tí kò gbọ́mọ lọ́wọ́ àwọn náà bímọ ń sìn ẹ lọ bá Bọ́lá kó wá máa ṣe show all because ẹ ti ní issue Esabod tí bá wọn dá sí o Esabod tí dá sí o òun náà ti gbé bébì dání lẹ́nu kọ́nà bá mi wò kó bá mi wo ọmọ kí nǹkan má ṣe ó ṣẹ̀ṣẹ̀ máa yé ni pé ohun tó ń kó wa lọ ṣe fún Lizzy gbà yẹn ó ṣẹ̀ṣẹ̀ máa yé ni ó ṣẹ̀ṣẹ̀ máa yé ni ẹni tí ó ṣẹ̀ tí ó rò èèyàn ìwọ rí ẹni torí pé ẹni yóò fẹ́ ṣọ̀rẹ́ ò dẹ̀ mú lọ́tà wàá wá lọ kó gbogbo àwọn ọ̀rẹ́ àbáwọn tí ò ṣẹ̀ wàá wá kó wọn kó wá máa mọ̀ọ́kì ẹni yẹn tó bá ti mọ̀ọ́kì ẹni yẹn tẹ́ni yẹn ti mú gbogbo wọn dání pókè àwọn ọ̀tá mèrè wàá ṣẹ̀ wá padà lẹ́yìn wọn wàá wá kó fáwọn náà Gistlover lọ change go and change for better lọ change ó lè continue ayé ẹ báyìí ẹni 2019 Lizzy Anjorin ṣe nǹkan kan nígbà tí mo bímọ ní 2021 àwọn tó ṣe nǹkan fẹ́mi ṣé mo rẹ́dí àti yan oró lára wọn ẹlẹ́dàá mi ìyẹn ti lọ kàkà kí n ya oró màá tún máa gbàdúrà fún wọn. Through asking for who is the father. Gistlover ló lọ bí ẹ mọ̀ pé Auto Bola ò dédé sọ̀rọ̀ they paid Auto Bola to talk. Gistlover use ẹ̀rígbà tó bá Alhaji Wasiu Ayinde jà ẹ̀rí pé ó bí kárípọ́n ni mo ní. tó ẹ̀yin èèyàn wa ẹ máa ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí ẹ ti gbọ́ àwọn nǹkan yìí tó sọ wípé Daya Musa àti àwọn kankan ní Yorùbá movie industry tí wọ́n ṣe fún òun ẹ̀yin èèyàn wa ìjà yìí mà wá lé o nítorí ó mà ti ń tàbára lé bára òkú tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ wo fídíò wa nìyí ẹ tẹ subscribe button o fún àǹfààní láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò kí ẹ má ṣe gbàgbé láti tẹ àgọ́ tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ kí o bá lè máa notify yín ó dìgbà. ẹ̀ẹ́dẹ̀ ní fura pé Gistlover ló bá Alhaji Wasiu Ayinde jà ẹ kọ́ rí pé Bọ́lá jáde láàárọ̀ ó jáde lọ.